ẹ̀yin ènìyàn wa wàhálà ti dé information kan kọ́ mi lára báyìí mo sọ fún yín mo ní àwọn àgbààgbà Fúlàní wọ́n ń pe meeting upon meeting ẹ má bínú pé kò jẹ́ ti wọ́n pé ó parí gan so mo kàn fi yẹn sẹ́nu láti sọ pé ẹ̀ṣọ́ ń gà yẹn ni ìsáyẹ̀ olùgbé sọ fún ìdílé pípé mi tó lọ jẹ́ ẹ̀yin èèyàn wa bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí information kọ́ mi lára pé àwọn àgbààgbà Fúlàní tí wọ́n sá kúrò nílùú ọmọ Yorùbá wàhálà ti wà kọ́lọ́ má jẹ́ ká ṣe kí ni kí a rí wàhálà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí àwọn àgbà a gbọ́ pé àwọn àgbààgbà Fúlàní tó sá lọ sí Ethiopia tí wọ́n lọ ṣe meeting a gbọ́ wípé wọ́n ti ń plan nǹkan tí ò dáa nígbà tí mo gbọ́ nǹkan tí wọ́n plan yìí ẹ̀rù Ọlọ́run bá mi ẹ tètè bá mi sẹ́ndì fídíò yìí sí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ sí bàbá wa Ọba Aláké mo máa fi àwọn fídíò kan wọ̀nyí nínú nǹkan tí mo fẹ́ sọ yìí tẹ́ fi máa mọ̀ pé yes kò kí ń ṣàyè sọ ọ̀rọ̀ ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni ta ní kó ṣe tó lóhùn ò torí tó kọ̀ tó ní ọmọ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn Fúlàní wọ́n ti ṣèpàdé nǹkan tá a dẹ̀ ń gbọ́ ni wípé wọ́n fẹ́ yọ bàbá Tinubu kúrò ní president Nàìjíríà wọ́n fẹ́ pàṣẹ vote of no confidence wọ́n fẹ́ impeach wọn kò sí yẹn nìkan nǹkan méjì ni mo mú wá fún yín wọ́n fẹ́ impeach wọn adẹ̀ ń fojoojúmọ́ pariwo fún bàbá Tinubu ó dá kẹ́ kúrò nípò president as a hero as a legend as a good example ju kó wá jáwọn gàmbàrí lọ máa yọ yín lọ bàbá Tinubu a sọ fún yín ẹ tètè tú àwọn kẹyìn ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ máa bá mi kọ sí comment section wípé Yorùbá nation la fẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn àgbààgbà Fúlàní gbogbo ọ̀nà ni wọ́n ń gbà wọ́n ṣàfẹ́rí wípé wọ́n fi ẹ̀yìn bàbá Tinubu nọlẹ̀ gbogbo alóde là ń gbà àwọn prophecy tó ń lọ káàkiri who knows prophecy kan ṣáà ni wọ́n á play fún yín láàárọ̀ yìí ẹ̀yin dẹ́gbà tí wò ẹ lọ wo last video tí mo drop lórí YouTube channel mi ẹ máa rí live and direct bàbá yẹn sọ̀rọ̀ ẹ̀rọ Ọlọ́run bá mi ṣó wá dáa kó jẹ́ pé impeachment ló fi máa gbé bàbá Tinubu kúrò mo wá fẹ́ tú àṣírí kan fún yín again òfin tí wọ́n ṣe tí wọ́n ní anybody tí ó bá work against the freedom Nigeria tí Tajudeen Abbas tó sọ pé àwọn Haúsá lòun bá wí irọ́ ni bàbá Tinubu gangan ló fẹ́ dẹ pàkúté yẹn fún bàbá Tinubu àwọn gangan ló fẹ́ dẹ ní Tajudeen Abbas fẹ́ dẹ pàkúté fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn Fúlàní wọ́n máa ń kárí ara wọn along gbogbo wọn ti jọ mọ̀ pé fẹ́ ṣe impeachment gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ wọ́n ti máa gbọ́ fìrìfìrì ẹ̀ wọ́n dẹ̀ wò pé kí ló lè fi stop bàbá Tinubu wọ́n mọ̀ pé bàbá Tinubu strong gan wọ́n mọ̀ pé wọ́n lérò wọ́n léyàn kò sí kan tí wọ́n ní wọ́n wá fẹ́ ṣe òfin yìí so that tó bá pass vote of no confidence tí bàbá Tinubu ò bá gbà bóyá bàbá Tinubu sọ kankan ní ìgbà election wọ́n ní táwọn ò bá wọlé àwọn á padà sílé tó bá wá vote wọn out àwọn Fúlàní ti mọ̀ pé the next step tí bàbá Tinubu máa fẹ́ gbé ni wípé kó declare support fún Yorùbá nation kó wá lu agbára wọn against Nigeria government láti jẹ́ kí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá dúró lọ ṣe sáré fẹ́ ṣe òfin yìí tí nǹkan tí mo sọ yìí tí ó bá make sense idea tèmi ni mo sọ o that is my own opinion
wípé torí bàbá Tinubu ló ṣe fẹ́ ṣe òfin yìí ó ṣẹ̀ṣẹ̀ clear báyìí ni wọ́n mọ̀ pé táwọn bá vote bàbá Tinubu out bàbá Tinubu á fẹ́ lo gbogbo agbára tí wọ́n ní láti fi tilẹ̀ Yorùbá lẹ́yìn láti lè make sure pé táwọn pé tó bá ṣí àwọn bẹ̀ yẹn àwọn á padà sílé which is call for separation ni wọ́n ṣe ṣe òfin yìí. That is my own opinion. Now bàbá Tinubu àwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé à ń bẹ̀ yín wípé kí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fi àwa ọmọ ẹ tú ohùn lọ́rùn àwọn ẹ tú okùn lọ́rùn àwa ọmọ Yorùbá. Àwa ti sọ fún yín right from time ẹ̀yin lẹ gbọ́ asọsọsọ awíwíwí atòtòtò ajẹ́kẹ̀ mọ̀ wípé àwọn Fúlàní wọn kì í nífẹ̀ẹ́ ẹ̀yà tí ó bá ń ṣe ẹ̀yà wọn. Kò sí nǹkan téèyàn lè ṣe fún Fúlàní láyé yìí mo sì máa play video fún yín o. Kò sí nǹkan téèyàn lè kódà audio evidence kan wà tí mo fẹ́ play fún yín tẹ́ fi máa mọ̀ wípé kò sí nǹkan tó kù fún Nàìjíríà lẹ́yìn kó ní kálukú máa bá tiẹ̀ lọ. And we all know what this cabal are up to. Bàbá Tinubu fún ara wọn wọ́n mọ owó èèyàn táwọn Fúlàní jẹ́ wọ́n mọ tí wọ́n lè ṣe. Ṣé kò wá dáa kí bàbá Tinubu kí wọ́n end contraption yìí kó end ẹ̀ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká máa rántí wọn táyé á fi parẹ́ pé ọlá Ọlọ́run ọlá bàbá Tinubu tó buwọ́lu òmìnira Yorùbá. As a matter of fact ibi tí freedom wá ṣúọ̀dì we don't need referendum. Orílẹ̀-èdè tó bá jẹ́ yọ̀kan tó fẹ́ pín ni wọ́n ti máa ń ṣe referendum. As a matter of fact even constitutionally historically documentally it shows that we are 3 different countries. And the 1914 amalgamation stated it clearly that we are different countries brought together, merged together. Tipátipá tìkúùkù láti lè jọ lo 100 years papọ̀ kájọ wò ó pé ṣó máa pè wá àbí kò ní pè wá wọ́n lè sọ pé lẹ́yìn 100 years tí ó bá jọ pé wa tàbí tí ó bá pé anybody tí ó bá pé láàrin wa ó lè yọ kúrò easily without any documentation officially ó lè yọ. And bàbá Tinubu ọ̀rọ̀ Yorùbá nation yìí ó yé wọn mo fẹ́ lè sọ pé ó yé wọn ju àwa tá à ń pariwo ẹ̀ lọ. He knew that Nigeria is never one. Wọ́n mọ̀ bàbá Tinubu mọ̀ àwọn fún ara wọn ti sọ rí wọ́n náà ò ní gbàgbọ́ nínú Nàìjíríà gbogbo ayé ló gbọ́ nígbà tí wọ́n sọ gbogbo ayé ló gbọ́ nígbà tí wọ́n sọ. Mo ní ọ́díò kan bí báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí all over the world wọ́n ti ń lé àwọn ọmọ Yorùbá wọ́n ti ń lé àwọn ọmọ Igbo wọ́n ti ń lé àwọn Nigerians mostly blacks wọ́n ti ń lé wọn ní gbogbo àwọn western world yẹn pé kó máa lọ sí ìlú wọn. Iṣẹ́ tí wọ́n ń gbà wá fún ní abroad wọ́n ti ń ṣe robot AI artificial intelligence wọ́n ti ń ṣe tó ń ṣe àwọn iṣẹ́ yẹn. Ó máa dé stage kan tó jẹ́ pé àwa Nigerians à ní lè lọ sí any western country mọ́ tá a bá tètè gba orílẹ̀-èdè tiwa torí ojú jàǹdùkú òun ló fi ń wò wá ojú èèyàn burúkú ló fi ń wò wá ojú apààyàn ojú ẹni tí ò lẹ́mìí tó dáa ló fi ń wò wá just because àwa ọmọ Yorùbá pẹ̀lú Nàìjíríà àwa papọ̀. Gbogbo ayé ló respect àwa ọmọ Yorùbá gbogbo ayé ló mọ̀ pé àwa ọmọ Yorùbá ọmọ aládé ni wá gbogbo ayé ló mọ̀ pé ọmọlúàbí ni wá ṣùgbọ́n àwọn olórí burúkú tí wọ́n kó wa mọ́ yìí tá à ń pè ní Fúlàní darandaran àwọn ọ̀daràn yìí àwọn ló ń bà wá lórúkọ jẹ́ káàkiri
nísìnyí báyìí Ọlọ́run ti ṣe meeting tí wọ́n ṣe ó ti leak n ta gbọ́ pé wọ́n sọ ní meeting yẹn ni then èmi rò pé mo mọ̀ pé tí bàbá fi lè bọ́ sí sírù kan báyìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu gan ti máa gbọ́ bàbá ẹ máa bọ̀ nílé ẹ má jẹ́ kí àwọn kan tí wọ́n jẹ́ nǹkan kan kọ́ máa fún yín ní body eating ọmọ Yorùbá ni wá bàbá ẹ̀yẹn fún àwa lọ́rọ̀ sọ ká lè gbèjà yín ọ̀nà wúlẹ̀ lè fi fún wa lọ́rọ̀ sọ ni wípé ẹ̀yin kò sọ pé ẹ̀yin ọmọ mi àìmọye nǹkan tí ẹ lè ṣe tó máa jẹ́ kí irú ìpín easily tí ò ná yín kankan now mo fẹ́ play kankan fún wa ń sìn. àwọn Fúlàní wọ́n fẹ́ sọ wá di dà bí mo ṣe dà ẹ jẹ́ ká sáré dé ọ̀dọ̀ bàbá Máyégún. Olúsadé ní pẹran abawọ tọlẹ̀tọlẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbógun ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó osùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. now ẹ̀yin ènìyàn wa nọ́mbà bàbá Máyégún nìyẹn ẹ kù wọ́n kẹ́ bá wọn sọ̀rọ̀ kò sẹ́ni tó mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ní next 5 minutes ní Nàìjíríà báyìí torí àwọn Fúlàní dáhùn yìí gbogbo alámọ̀ wípé kò sára tí wọ́n lè dá ẹ lọ múra sílẹ̀ mo fẹ́ play audio kan fún wa mo fẹ́ kí o gbádùn gbọ́ audio yìí kó má jẹ́ mi nìkan ni màá gbọ́ ó yẹ máa gbọ́. fẹ́ wa nílò ọ̀wọ́n ní UK so mo ṣe ń sọ bàbá mi kíjì pa ẹ wo ìyá ń bẹ fọmọ tí ò gbọ́n ẹ fẹ́ fọmọ tí ń sáré kiri ẹ wo Europe tower yìí sìn ṣe báwọn ti níbi àlà ń sọ ẹ wo Europe tower ẹ lọ wo íńtánẹ́ẹ̀tì wọ́n ti pariwo wọ́n ti pa àwọn òfẹ́ wa nílò ọ̀wọ́n mọ́ ní UK sí ẹ lọ wo gbogbo France Germany Spain ẹ lọ wọ everywhere sí wọ́n ti ń complain gan sí lọ́lẹ̀ nípa migrant mi sí nígbà tẹ́ pé kọ́nọ́mì wa ò da a lè dá lóru àdúrà la máa gbà títí a máa wà lórí awo a máa lọ jókòó sí church àdúrà la fẹ́ fi tòlúwa wọ́n ti láwọn ò fẹ́ wa mọ́ ẹ lọ wa ta ló ba ayé Áfíríkà jẹ títí débi tó bàjẹ́ délé ni ṣe báwọn Europe náà ni àti Arab nation bí àwọn òyìnbó ṣe ń ṣe transatlantic slave trade tiwọn kí là ń pè ní Atlantic Ocean omi wọ́n kó àwọn ancestors wá sórí omi lọ bẹ́ẹ̀ làwọn Arab náà ń ṣe Sahara tiwọn Sahara desert làwọn Arab tún gbàgbé àwọn èèyàn tiwa lọ títí dèdè ó sì ń ṣẹlẹ̀ so wọ́n ṣe ń fi religion colonize wa nílànà ti Christianity bẹ́ẹ̀ náà tún ṣe fi colonize wa náà nílànà ti Islam títí dèdè gbogbo wa ń sìn àwọn òbí wa ọkàn bí wa sínú ẹ̀sìn ni because ìwọ táwọn òbí ẹ bá ti jẹ́ Christian báyìí ẹ̀sìn Christianity ló wọ́n máa ṣe ìwọ táwọn òbí ẹ bá ti jẹ́ Muslim ẹ̀sìn Muslim Islam ló wọ́n máa ṣe tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo bí ta ti báyé ẹ wo bí ta báyé ara wa délé ní báyìí ẹ wo bí ta báyé ara wa dé ẹ bóyá àwọn tó ti wá sí UK yìí tán ti relocate ẹ pé lẹ́yìn tán dé UK yìí tán rí kò dẹrùn wọ́n padà lọ lé nìyà ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkúrọ̀ àwa la fẹ́ fa ayé ara wa ṣẹ̀sìn náà bàtà nínú nǹkan tẹ́lẹ̀ dùn máa rí pé fún wa ò dáa kò sí nǹkan tó in fact ìran tí Elédùmarè kẹ́ ẹgbẹ́ mọ̀ ká lòlù tó ìran wa mi ò tí ì rírí Ọlọ́run mo tún mọ kéèyàn ní èdè tẹ́ pé a very unique èdè ẹ wo ifá tá à ń sọ yìí sẹ́
èdè wo lẹ́nu fi kí fáyà tọ̀ sí èdè Yorùbá ṣùgbọ́n tó sì ń translate Quran ní sí English sí other language ṣe lè translate èdè Yorùbá ni ṣe lè translate Ifá ṣe lè translate Ifá tó bá Ifá kíkì ṣe lè translate yẹ ṣe lè fi ṣe oríkì tá à ń kí bọ́ ṣe lè fòyìnbó kí oríkì èdè wo lẹ́nu fi kí oríkì ṣe lè fi èdè míì pọ̀fọ̀ ni ṣe lè fi pọ̀fọ̀ àwọn oríṣiríṣi nǹkan tí Elédùmarè fún wa táwọn babaláwa wa tí wọ́n hand over lé wa lọ́wọ́ oúnjẹ tá à ń jẹ lẹ́yìn ẹmọ yóò òyìnbó sì tó yẹ pé wọ́n ti ń ṣí ṣọ́ọ̀bù wọn máa láwọn ṣí Nigerian restaurant kí la fẹ́ ṣe àmà àgbà pé Nigerian restaurant náà ní bọ́tà báwo ṣí Nigerian restaurant lé lóòótọ́ tó yẹ pé wọ́n ń ta yín wọ́n ń tẹ̀bà wọ́n ń tàmàlà ta ló fún wa ní gbogbo ìmọ̀ yẹn táwọn èèyàn fi wá ń dá company lẹ̀ iléeṣẹ́ oúnjẹ lẹ́yìn tá a fi ń pawó tá a fi ń bọ́ra wa ibo láti rí àwọn ìmọ̀ yìí àwọn bàbá wa wọ́n fún wa nímọ̀ ìṣègùn tá lè fi máa dáàbò bo ara wa tá lè fi máa wúra wa sàn ẹmọ yẹn tí medicine tó cost láyé ẹmọ bí hospital ṣe wọ́n tó sìn gbogbo ìmọ̀ yẹn apá gbogbo ẹ̀ tì àdúrà la fẹ́ fi máa kí ọ̀rá wa la fẹ́ máa fi wúra wa sàn ẹgbẹ́ nǹkan ti ṣe wá gan orí wa ti burú orí wa ti in fact ẹlòmígbà àtẹnìkan tí mò ń sọ̀rọ̀ á ti sọnù àmọ́ nǹkan tá à ń ṣe ẹ̀mọ tó wà nínú science and medicine ni lásán ẹ lọ sí Israel sí they are number one when it comes to science and medicine wọ́n ní lab nísìn tó ti ń ṣe science cancer ìran làwọn bá nílẹ̀ ẹ̀sìn lájú òkúti ìran oníhàn la fẹ́ máa tẹ̀lé kiri God of Israel Allah Muhammad la fẹ́ máa tẹ̀lé kiri à ń lọ sílẹ̀ mímọ́ à ń lọ sí Holy Land of Jerusalem à fẹ́ lọ sí Holy Land of Mecca àwọn máa kó owó ribitiribi tá a bá sọ pé lẹ̀ wa ò dá báwo ló ṣe fẹ́ dá ìyá ń bẹ fọ́mọ tí òògùn àlékún ń bẹ fọ́mọ tí ń sáré kiri ẹ lọ wọ àwọn ìlú tá à ń sọ àwọn Europe tá à ń sọ yìí gbogbo àwọn ìrántí kílẹ̀ sí wọn tẹ́lẹ̀ ẹ̀sìn wọn náà ṣe tẹ́lẹ̀ Judaism ní gbogbo àwọn ẹ̀sìn tó wà ní gbogbo region yẹn tẹ́lẹ̀ náà ẹ lọ wo most of àwọn ẹ̀sìn. ẹ bá bínú ẹ̀yin yan wa ẹ jọ mo fẹ́ kí kọ́mẹ́ǹtì máa flow lórí ọ́díò yìí ẹ jọ ẹ ká dé ká polówó ọjà láọlá bìtàtì. bitter tea ẹkùn tí ń wọ̀yá ẹ̀jà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Agba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa láàólà bìtàtì fóònù nọ́mbà wọn nìyẹn náà ọmọ Yorùbá máa ṣe ẹja máa gbọ́. tí wọ́n bẹ̀rẹ̀ àwọn tó bá lọ àwọn Asian ẹ̀mọ̀ pé Asian pín sí méjì ní Southern Asian àti ẹ̀mọ̀tọ̀ làwọn Asian àwọn China àtàwọn ọ̀tọ̀ tún Asian àwọn títí India ẹ lọ wo àwọn Indian sí Buddhism ni wọ́n báwọn China ti jẹ́ Judaism yẹn sì tẹ́pẹ́ lára wọn náà wọ́n ṣe báwọn náà ẹ̀mọ̀ tíátà láti jẹ́ kó yẹ yín ni pé ẹ̀rí pé àwọn ẹ̀sìn àbáláyé yẹn òun làwọn ìrántí kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ òun ló cut across the part of China àti India ẹ lọ wo ó ní lára àwọn òjíṣẹ́ tó ń rán sí wọn gbà yẹn náà ni kí lorúkọ máàlì yìí náà ti tàwọn India ó ti eré ẹ̀gbọ́n tiẹ̀ wà ní Afghanistan wọ́n ṣe blow èdè ẹ̀dá wọn ni èmi ọmọ ẹ lọ Afghanistan lè ní sáré wọn ìran wọn ti bàjẹ́ ẹ̀sìn everybody gbé sórí ẹ̀sìn a lè dánúrò ká jókòó kí bàlá yẹn wá ti fẹ́ lọ síwájú láti wọ́n mọ̀kàn tẹ́lẹ̀ nùmọ̀ rẹ̀ gbé fún wa irú Áfíríkà ń sìn wọ́n ṣe ké mu ìgbéraga kọ́ Áfíríkà ìfálò yẹ kó gba gbogbo Áfíríkà just like bí Judaism ṣe gba àwọn Judaism àti Hinduism yẹ bó ṣe gba gbogbo Asia àti Middle East yẹ bóyá ìfálò yẹ kó gba gbogbo Áfíríkà
nǹkan tí Elédùmarè sọ̀kalẹ̀ síbẹ̀ nìyẹn but àwọn èèyàn wa wọn ò fẹ́ gbọ́ akórira ara wa gan ayé ti ara wa dẹ̀ fẹ́ progress àwọn èèyàn mọ̀ wípé inú àṣà àti ṣe lè wọn ti ń build economy ẹ̀ wọ́n mọ̀ ike ìmọ̀ tó Elédùmarè ti gbé sílẹ̀ fún yín wọ́n lè máa fi build economy they don't know ẹ wo Kyrgyzstan tí mo sọ ń sìn ẹmọ ẹdí yàn ń generate lásán nínú fabric industry ẹmọ ẹdí fabric industry what aṣọ tá à ń wọ̀ yìí ẹmọ ẹdí tá à ń lọ lórí aṣọ lẹ́bìlì àwọn kan máa kó àbáyá tó àfi ẹ máa ra aṣọ wọn ẹ máa wọṣọ wọn ẹ máa ní ẹ̀ ń ṣẹ̀sìn kan wọ́n ti kó ilé ẹrú tẹ̀mọ̀ ẹ̀ ń build economy wọn ẹ mú gbogbo aṣọ tí yín ẹ pa gbogbo ẹ̀ tì ẹ mọ ìdùnnú tó wà nínú pé tàbá ń wọṣọ tiwa ẹ mọ ẹni tẹ́lọ̀ tó máa ríṣẹ́ lásán nílẹ̀ Yorùbá àwọn tẹ́lọ̀ wa máa níṣẹ́ lọ́wọ́ náà wọ́n á lówó jẹun àwọn tó ń gun aṣọ tó ń ṣe ìmọ̀ yẹn wọ́n máa pàṣẹ from generation tó bá yá fọ́nrán àgbà máa wá sílùú wa máa patronize wa àmú gbogbo asọ́nù tìbí tó ń jẹ ni mo sọ lẹ́ẹ̀kan yẹn sí ẹ̀wọ̀n oúnjẹ what about science and medicine wa tó bá yẹ pé a standardize ẹ̀ a ṣe bóyá ká ṣe ṣe ni ṣe mọ iye àwọn èèyàn tó máa wá olùbàdìbọ̀ sílẹ̀ Yorùbá wa máa wá ìwòsàn wa sọ́dọ̀ wa gbogbo ẹ̀ báyìí ẹbọ ní ṣíríkù ni wọn fẹ́ rí sójú ẹ̀dẹ̀lẹ́ẹ̀fẹ́ ṣẹrú ìran níran báwo la ti ní ṣẹrú ìran níran fún tó lẹ́sìn wọn lẹ̀ tẹ́lẹ̀ báwo ni àwọn bàbá ti sọ fún wa wípé ìwé kíkọ láìsí ọkọ àti àdàpọ̀ èpè ẹni tí ò ṣiṣẹ́ ajalè àgbẹ̀lọba wọ́n sọ fún wa títí nísìnyí àdúrà lálọ́ ilé àdúrà làjókòó sábà ń padà kébé ń pa wá o kìíní kan ń ṣe wá o. a jẹ pé ibi ò tí bẹ̀rẹ̀ sí. àwọn bàbá jẹ́ pé wọ́n tún fún wa ní nǹkan ta tún lè fi máa defend ara wa nígbà tí ogun bá dé níjọ́ ewu. àbẹ́ẹ̀rẹ̀ kò máa sí ojú òsì ilẹ̀ Yorùbá lóòótọ́ ewé wà egbò wà òògùn wà ìṣẹ̀ṣe wà àṣà wà èdè wà kábíyèsí nídùú máa yẹ kẹ̀yìn náà mo ṣe múra yìí ṣó ìbò àárín bá náà wò èèyàn ṣó ìbò fìlà tí mo dé tí mo gè sápá bíbà yìí ó ní ìtumọ̀ kẹ̀yìn tẹ́ bá mọ̀ túmọ̀ ẹ̀kẹ́ sọ mo mọ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ sọ tí n bá gbé sí tí n bá ṣe báyìí ó lórúkọ tó ń jẹ́ tí n bá ṣe báyìí ó lórúkọ tó jẹ́ tí bá ṣe sẹ́yìn ó lórúkọ tí bá ṣe sósì ó lórúkọ tó bá wà lọ́tún báyìí ó lórúkọ Yorùbá ló ní gbogbo ẹ̀ mọ employment tó wà lọ́dà fabrics gẹ́gẹ́ bí ẹ̀yìn ṣe sọ kò sí wọ́n bẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó máa kóṣẹ́ sáṣọ yìí ọ̀tọ̀ lẹ́ni tó máa rán ọ̀tọ̀ lẹ́ni tó máa ta material ọ̀tọ̀lẹ́ tó ń ṣe màtíríà ẹ̀ òwú tó fi hàn tọ̀ láwọn tó ń ṣe ọmọ Yorùbá abẹ́rẹ́ tó ń fi òwú sínú ẹ̀ ọ̀tọ̀ láwọn tó ń ṣe àwọn ìjọba wa ló ń fìyà jẹ wá ìlú tí ó bá ti síná tí ó sì standard electricity ẹ gbàgbé ẹ̀ tí n bá sọ iye tí àwọn èèyàn fi ń rọrùn jẹnẹrétọ̀ fún yín lọ́sẹ̀ kábà tí wàá sọ pé mi ọmọ Yorùbá ẹja lọ ronú ẹ̀yin ìyá wa bàbá wa káàkiri àgbáláyé ẹ má wulẹ̀ Yorùbá níwọ̀n ẹ má jẹ́ kí nǹkan bàjẹ́ nǹkan tí ń bàjẹ́ kẹ má tún jẹ́ kí àtúnṣe ẹ̀ náà tún bàjẹ́ bàbá wa olóyè Sunday Igboho sọ wọn lásìkò wa la wà àwa la máa jà fúnra wa oníkálùkù mọ́rínù ẹja máa gbọ́dọ̀. mo ti sọ kínní sẹ́yìn àwọn èèyàn tó bá gbógun ta bàbá ńlá bàbá wa ṣéèkì fọ́sẹ́wọ̀n àwọn bàbá wa fi defeat wọn ni ṣéèkì fọ́sẹ́wọ̀n náà fi defeat wọn kí náà lò tó fi defeat wọn àwọn kí náà fi borí àwọn ọ̀tá kí náà fi ṣẹ́gun ọ̀tá ṣe báwọn agbára tí inú mọ̀lẹ́ fún wọn látọ̀dọ̀ Elédùmarè náà fi defend. mo máa ń sọ kínní yẹn fáwọn èèyàn lóòótọ́ tẹkinọ́lọ́jì lè ti wà mísà lè ti wà èmi ń sọ fún yín wípé àwọn kọ̀ọ̀kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé kọ́fẹ́ yin bọ́ọ̀mù kò ní dún kọ́fẹ́ yin bọ́ọ̀mù kò ní dún bàbá yìí ti sọ pé ìbọn lásán but àwa ọmọ Yorùbá a ti dà ṣiṣẹ́ ni ohun tá a lè fi gbára wa là lára nǹkan tí a lè fi gbára wa là a ti dànù
tí bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn inú máa ń bí wọn, kódà ẹlòmíì tí ó sọ̀pọ̀tì mi mọ́ torí pé mò ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe mi against ẹ̀ ni. At least mo sì lè dárúkọ èèyàn bí 5 sí 6 tó jẹ́ pé torí mo máa ń sọ pé ìṣẹ̀ṣe tó jẹ́ pé torí ẹ̀ ni wọ́n ti fún mi lówó mọ́ nípa àwọn olè fún ẹlẹ́bọ lówó kìíní kan tó lè pọ̀, it's fine. wọ́n tẹ̀sán pé àwọn ẹrú mọ̀lẹ́ ìpè àtọ̀rọ̀ Elédùmarè náà ti wá wọ́n rọ̀ látọ̀rọ̀ Ifá fìdí ẹ̀ múlẹ̀ bọ́ ànígbà yẹn gbọ́ ìwé oníwèé ìtàn onítàn ìran oníran la máa gbàgbọ́ ìtàn ìran oníran la máa gbàgbọ́. Èmi ò against ẹ̀sìn kankan, má ṣì mí gbọ́ o, but bóyá àfà ní bóyá pásítọ̀ ní ẹ sọ bí téèyàn lè kà nu Quran tàbí nu Bible tó jẹ́ pé tó bá yìnbọn fẹ́yàn tí ò ní wọlé. Mo fún yín ní 5 years kẹ́ ẹ lọ fi wá, not a day, not hour. Ibi téèyàn máa kà nu Quran tó máa yìnbọn fẹ́yàn tí ò ní wọlé. Ibi tó wà nu Quran tó máa ṣáyàn ládàá tí ò ní wọlé. Gbogbo àwọn nǹkan ọjà ogun tí wọ́n lè fi kó wa lẹ́rú, gbogbo ẹ̀ làwọn baba ńlá baba wa ni wọ́n ní àwọn nǹkan tó máa ń kó papọ̀ tó máa di ogun tí wọ́n fi ń prevent àwọn kìíní ẹ̀. Torí pé àwọn ìlú mọ̀ pa àwọn sí wọ́n mọ̀ pé àwọn ajá àwọn Fúlàní wọ́n sì bọ̀ wá bá wa jagun lẹ̀ Yorùbá, wọ́n wá fi ẹ̀sìn gba gbogbo nǹkan tá lè fi ṣẹ́gun wọn, wọ́n fẹ̀sìn gba gbogbo ẹ̀ kúrò lọ́wọ́ wa. Mo dúpẹ́ kójú àwọn ọmọ Yorùbá tí ń lá nísìn. Mo dúpẹ́ pé Wùmí náà mo wà nú àwọn tó ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ìṣẹ̀ṣe ò ṣe nǹkan tó burú. Ó máa ṣe o àwọn àìsàn tó ń pààyàn nísìnyí lóde òní ṣe láyé àtijọ́ kò lè ṣẹlẹ̀ náà. Àwọn bàbá wa ní òògùn ẹ̀ wọ́n lérò ẹ̀ wọ́n mọ̀. Láyé àtijọ́ táwọn kan bá máa sọ wọ́n á ní ìjẹkújẹ tá à ń jẹ yẹn sìn ṣé wọ́n ń jẹ láyé ìgbà yẹn, ṣé bẹ́ẹ̀ náà ni òun wọn jẹjẹkújẹ ń gbà yẹn náà. Àwọn ewé kan wà tó yẹ pé téèyàn bá jà, téèyàn bá gbó, téèyàn bá mú á fọ gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀. Àwọn ewé kan wà tó yẹ pé téèyàn bá sì, téèyàn bá mú kò sí àrùn tí ó lè máa ṣèyàn tí ó bá ti jẹ́ sexual transmitted àìsàn. Mi ìfẹ́ mọ̀ kó máa lọ, á flush ẹ̀jẹ̀, á flush everything, á flush ẹ̀. Gbogbo àwọn oògùn táwọn òyìnbó yìí kó wá fún wa yìí, àwọn nǹkan táwa reject tó jẹ́ original òun làwọn ń kó ló máa lọ mix chemical pẹ̀lú, wọn á process ẹ̀, wọn á kó padà wá fún wa. Àtúmọ̀ra ní tablet àti tube, inú wa dẹ̀ máa dùn. Wọ́n á ní kọ́ mọ̀ mí wá máa gbó, a ní ní ilé máa gbé ní ilé máa gbó pọ̀tọ́ bá fún ológun àgbẹ̀. Kódà ẹlòmíì ibi tí ẹlòmíì gba wèrè ẹ̀ sì dì á tún máa ní àwọn súnmọ́ láì Jésù ò ní jẹ́ kíni. Wọ́n á kọ́ pa ìyá ẹ̀ dànù, wọ́n á pa ẹ́ sàárà, Fúlàní máa pa ẹ́ sàárà. Mi ní kẹ́ dáàbò bò èmi, àní kẹ́ dáàbò bò ara yín. Ẹ bá bínú pé mò ń jẹ chincom, mo fi ń sọ pé ẹ̀sìn ibi tó ń pa mí ni. Mo bẹ̀ gbogbo yín, mi disrespect yín torí mo mọ̀ pé normal kàdé professional media kò yẹ kí n máa jẹ chincom. Why doing this? But tí mi bá jẹ́ kó yìí má lọ mi yìí tí fẹ́ nu kọ̀ọ̀kan látàárọ̀. Ìmọ̀ yẹn wà àti dá gbogbo ẹ̀nà àwọn ọmọ mi wọ́n ti gbẹ̀ ẹ̀sìn sílá, wọ́n ti di Christian, wọ́n ti mú gbogbo ìwé àkáǹtì bàbá wọn ti dáná sun gbogbo, wọ́n ti du gbogbo ẹ̀ dànù. Ẹ wá lẹ́yìn ìyá wa là ń jìyà àti ìbẹ̀rẹ̀ ìyá wa o. Àti ìkọ́ bá ṣe wà báyìí sí àṣẹ ń gbógun ti ràn wá burúkú. Europe ló ti bẹ̀rẹ̀ ẹ̀ sọlọ́mọ ẹ̀ kan lé gbogbo akúrò nílùú yìí. Nígbà tó bá di ọkàn náà tí gbogbo ẹ̀ fọ́ lójú tán tó di yán pẹpẹ sàtàsàtà. The only thing ló yẹ kí protest tó ń lọ ní UK tó fi wọ́ọ̀sì ni pé ọmọ tó ló lọ ṣá èèyàn mẹ́ta pa. The only reason ni pé tó rọ ẹni yẹn kò ń ṣe Muslim, because wọ́n ti kọ́kọ́ rò pé Muslim ni òun lẹ́kí kíní ẹ̀ kọ́kọ́ fẹ́ di wàhálà. Ìgbà tó wá fẹ́ náà pé ọmọ yẹn ò kì í ṣe Muslim, wọ́n sì wá fẹ́ náà fọmọ yẹn náà tó ọmọ African parents kan náà ni. Ẹ mọ̀ kíní ẹ̀ ló wá bí wọn ní pé enough of migrant, because àwọn Muslims ẹ̀ lọ́wọ́ are fond of that thing nílùú yìí. Wọ́n lọ mú àdàbà máa ṣe ẹgbẹ̀dẹ̀ ọdún àwọn ọmọ náà máa ń sábàra àwọn yẹn máa ń ṣe gang ẹ̀ mọ̀ bí àwọn ọmọ gang cultists yẹn.
bọ̀ pé kẹ́nìkan dé kó máa para lágbà kó máa ṣáyàn lẹ́dùwẹ̀ àwọn ló máa ń ṣe jù nílùú yìí kò dẹ̀ ń ṣe bí ìdí kan wọ́n ṣe ń ṣe ní France wọ́n ń ṣe ní Germany wọ́n ń ṣe all over wọ́n ń gbé pọ̀ wọ́n ń blow everywhere but ibẹ̀ ẹ̀kọ́ ni mo tiẹ̀ ń lọ èmi kàn sọ wípé gbogbo ẹ̀yà ló ní problem titi wọn ṣọ̀nà sáà kò sẹ́yà tó mọ́ mẹ́rin but tẹ́mi kàn sọ ni pé Europe yìí tó ti ń dé point tó yẹ pé wọ́n ti ọlọ́run yẹn kó worse wàhálà bẹ́ tó bá yà máa mọ̀ pa níbi kan tá a ti wá à ń mọ̀ ọ́n gbà yẹn à ń sọ fún wọn bọ̀ wọ́n máa rò pé ẹnu wa ń rùn ẹ lọ́wọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn ẹ̀wà ní Libya sìn inú fún àràfo náà wà kí ló dé ẹ̀dẹ̀ lẹ́yìn ṣe ẹ̀sìn Islam ẹ̀dẹ̀ practice ẹ̀sìn wọn but still náà wọn ò rí yé àṣeyọ kan ẹ̀dẹ̀ I don't know nǹkan tó dẹ̀ káwá ṣe odindi fire mọ knowledge tó wà nínú ifá bó ṣe pọ̀ tó ni big massive knowledge ọjọ́ wo àkọ́ àlẹ́ ni àfẹ́ mọ̀ ó lẹ́gbọ̀n kan ó dìdí lọ create page fún ni Òfúndí business school Òfúndí odù ifá kan ní Òfúndí yẹn gbogbo business aspect tó wà nínú ifá lẹ́gbọ̀n yẹn máa gbé jáde fún wa bó ṣe dáa bá ṣe máa kọ wíìlì wa bá ṣe máa ṣe insurance for business bá ṣe lè create business bá ṣe lè ṣe business analysis bá ṣe oríṣiríṣi gbogbo ẹ̀ ló wà nínú odùfá ọjọ́ wo láti jókòó ká fẹ́ kárí bó o tiẹ̀ lè sin ṣàǹgó bó o lè sin ọya àwọn nọ́lẹ̀ tó kú tó wà lọ́jọ́ wo láti jókòó pé mo fẹ́ mọ̀ rí gbogbo àwọn mathematics àwọn physics tó wà nínú ifá àìtí ìkọ́ quantum physics quantum maths tó wà nínú ẹ̀ àìtí ìkan ẹ lọ àwọn India nílùú yìí náà ẹ lọ wò wọn ẹ lọ wo India ẹ̀sìn wọn náà ń ṣe ẹ lọ wo India ẹ lè kó wọn kéré mò ń ka átíkù kan ní last week wọ́n ní pé ní London tàwa ẹ̀ ń ṣe báwọn India ló ní most homes why tó fi rí bẹ́ẹ̀ ni pé because nínú ẹ̀sìn wọn yẹn bẹ̀ ní culture àti àṣà wọn wà so àwọn ọmọ yẹn fi àṣà wọn ṣeré rárá àwọn ọmọ wọn ṣe wà yẹn ọmọ wọn jẹ́ kọ́ ọmọ wọn kúrò lákàtà wọn ọmọ yẹn ọba lọ sùkò ga lè kó di dọ́tọ̀ ó sì máa gbé lọ́dọ̀ àwọn ògbódìgbà tó bá ra lé kó tó kúrò ọmọ máa ń kúrò lé wọn lọ ra lé ni culture wọn wà very intact wọn fẹ́ lọ wọn fọ́lọ́ àṣà àti ṣé wọn bá wa Yorùbá ti bàṣà jẹ́ àwọn tó ti lọ tẹ̀lé àṣà Yúróòpù báyìí ṣe nígbà táwọn ọmọ wa dẹ̀ ń wọ̀ káàkiri ẹwà àwọn tó tún wá lọ ń tẹ̀lé Islam púpọ̀ ẹ̀ ti fọ́ lójú àwa ni à ń jẹ wa ẹni ẹ̀ láwa yẹn o ìyá ń bẹ fọmọ tí ò gbọ́n ẹkún ń bẹ fọmọ tí ń sáré kiri. ọ̀rọ̀ lè ti gbọ́ látẹnu bàbá wa yìí orílẹ̀-èdè Nàìjíríà ó ń dojú tí àwa ọmọ Yorùbá a lè sọ pé a fẹ́ lọ jẹ́ ká lọ Fúlàní gbà wá wọ́n ń jí wa gbé wọ́n ń digun jà àwọn èèyàn wa lólè wọ́n ń dúnkòkò mọ́ wa wọ́n ò jẹ́ ká gbégbé ayé àlàáfíà wọ́n ń ba identity wa jẹ́ wọ́n stay the reputation wa they are staining our reputation anyway tá a bá lọ káàkiri àgbáláyé ojú terrorist lọ ni wọ́n fi máa ń wò wá just because a wà pẹ̀lú àwọn terrorists ó ti hàn sí gbogbo àgbáyé báyìí pé ìjọba Nàìjíríà pé ìjọba àwọn kan ni kò sí ìjọba àlù mo máa play fídíò kan fún yín nísìnyí àwọn dókítà ṣèwọ́de wọ́n fẹ́ da aṣẹ́lẹ̀ nítorí àwọn colleagues wọ́n kó dókítà tó pọ̀ tó yẹn bí nọ́ọ̀sì dẹ̀ ni wọ́n kó àwọn health worker tó pọ̀ tó yẹn wọ́n náà fẹ́ gba 50 million ojú owó tí sẹ́nétọ̀ kan lè kó lẹ́nu láti gbà ní àwọn ẹ̀mọ́ ẹ̀ sí 50 million kò tówó tí bàbá Tinubu fi ra SUV fáwọn tọ́ra fún kò tó billions of naira tí wọ́n list pé àwọn state gbà lọ́wọ́ federal government kí ló dé táwọn olórí wa tí wọ́n dájú báyìí ara àwọn ìdí tí àwọn nurse doctors ló yẹ jẹ́ pé tó bá ti lè jáde báyìí tó bá ti ṣe tán school báyìí wọ́n máa ń sá lọ lóyìnbó ni nítorí wọ́n mọ̀ pé táwọn bá wà Nàìjíríà wọ́n máa yí kádàrá àwọn padà ní ìbá wọn wí
ẹ̀yin náà ẹ wo iye tó ní màá play fídíò yẹn fún yín sí ẹ wo iye tí wọ́n ní kí àwọn governors tó máa sọ fún àwọn èèyàn ní state wọn governor mélòó ló ti gbà láti sọ 70,000 yẹn almost gbogbo wọn pátápátá wọn already àti san ẹ̀gbọ́n mi yé almost all of them kẹ̀kẹ́ kí n pè kí ni fún wa kí a gbọ́. àwọn tí wọ́n jí gbé àwọn dókítà fẹ̀hónú hàn nílọrin ẹgbẹ́ àwọn dókítà Association of Resident Doctors nílẹ̀ wa ẹ̀ka tí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì ìlọrin UITH ni wọ́n jáde láàárọ̀ ọjọ́ ẹtì Friday ọjọ́ 16 oṣù kẹjọ yìí láti ṣe ìfẹ̀hónúhàn àlàáfíà tako báwọn ajínigbé ṣe jí àwọn ọmọ ẹgbẹ́ wọn kan gbé nípínlẹ̀ Kaduna. Aláròyé gbọ́ pé ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2023 làwọn agbébọn ya wọ iléèwé àwọn dókítà náà ní Kaduna tí wọ́n sì jí Dr. Ganiyatu Popoola ọkọ ẹ̀ àti àbúrò ẹ̀ tó wá kí wọ́n gbé tí wọ́n sì ti gbọ́ gbogbo wọn láti bí oṣù méje báyìí. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ìwọ́de ọ̀hún ààrẹ ẹgbẹ́ wọn ní Kwara Dr. Yusuf Muhammad ní ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n jí gbé náà ń kọ àwọn lóminú pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ wa kò fún àwọn ní ìròyìn kankan lórí ìgbìyànjú wọn láti dóòlà ẹ̀mí àwọn èèyàn yìí. Ó ní oṣù keje rèé tí wọ́n ti wà lákàtà àwọn ajínigbé tí wọn kò sì tí ì gba òmìnira bẹ́ẹ̀ làwọn kò gbọ́ ohunkóhun nípa wọn. Èyí ló ní ó mú kí àwọn jáde láti ké gbàjarè sí gbogbo ọmọ Nàìjíríà bóyá àwọn yóò rí ọ̀nà àbáyọ. Wọ́n ti wá ní àwọn fún ìjọba lọ́sẹ̀ méjì péré tí wọ́n fi wá gbogbo ọ̀nà láti dóòlà ẹ̀mí àwọn ọmọ ẹgbẹ́ àwọn o bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì tí yóò sì lágbára ní. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television. Ó dà pọ́tọ́ tuntun lélẹ́yìí gan bóyá bí ọ̀nà bíi mẹ́ta láti gbọ́gbọ́ kó àwọn doctors wọ́n wá kó wọn lọ sí gbogbo àwọn Fúlàní wọ́n á kó wọn síbẹ̀ anybody nínú wọn tó bá ṣèṣe àbí anything wọ́n á ní kó máa treat wọn ò lè ní fi wọ́n lẹ̀ èmi wà wọ́n á pa síbẹ̀ ni wọn èmi wà wọ́n á gbowó wọn á tún pa àfi tọ́lọ́ bá sọ pọ́jọ pọ̀ ní tìtò gbogbo nǹkan yìí ṣẹlẹ̀ a lè ní option ẹ wá expect bí ká dákẹ́ ká má follow option wa the only option we have is Yorùbá nation gbogbo ara gbọ́rọ̀ tí bàbá wa Adébáyọ̀ sọ lè ní fídíò yìí ti ń gùn jù ní ìdẹ̀fẹ́ kó gùn jù fún ẹ̀yin tó bá wà fúngbà àkọ́kọ́ orúkọ mi ni Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass prayer for the bad leaders aka mass gloria for the good leaders aka alógún màṣíkà ẹ má gbàgbé ẹ like ẹ share ẹ comment ẹ subscribe kẹlẹ tó notification bell ní ẹ̀yin tẹ́ bá wò pé nǹkan tí mò ń ṣe ẹ nífẹ̀ẹ́ sí òbí ìyá àti bàbá mi ẹ kún mi lọ́wọ́ mo sọ fún yín pé à ń ṣe àṣebáyé fẹ́ ṣe mini studio a fẹ́ ra standard generator air condition desktop mixer professional camera professional microphone speaker a lot of things níwọ̀nba díẹ̀ owó táwọn á sìn kò ju 5 to 6 million lọ owó tọmọ Yorùbá kan lè fún mi tó bá jẹ́ Davido ló jáde tó ń pariwo bí mo ṣe ń pariwo yìí kóhun nídìí 600 million wọ́n á ti dà fún àti pé àwa táwa ń gbẹ̀mí àwọn èèyàn là tá à ń pariwo síta a lot of nǹkan burúkú tó ń plan fún wa lẹ Yorùbá à ń tú àṣírí síta kò tí ẹ jẹ́ kí n sọ́tọ̀ ẹ̀mí jàbí ẹ̀mẹ́ta tí wọ́n yẹn á fi pé náà látìgbà tí mo ti ń sọ ọ́ sí lẹ́yìn àwọn bíi méjì mẹ́ta kan tí wọ́n support mi tí anybody fẹ́yìn tó lọ́wọ́ bá búkú fún tó bá fẹ́ support wa ẹ support mi through bank account 021 41 68 704 021 41 68 704
021416674 GT Bank. Fẹ́yìn tí a bá fẹ́ pè wá fún polówó ọjà tàbí ẹni fọ́bí ọ̀dẹ́jọ́ fún wa ẹ pè wá sórí +229 5774 7970 +229 5774 7970. Very soon a máa ṣe Nàìjíríà nọ́mbà wa. Nọ́mbà tí mò ń lò nígbà tí mo wà kòtò náà ni mo tún ṣe ń lò. Ọmọ Yorùbá ilé gbogbo tàbí bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má dúró dìgbà táwọn wèrè báyìí pèsè yín. A sọ fún yín wọn nífẹ̀ẹ́ yín nǹkan tó ń rí jẹ lára yín a lè sọ fún yín wọn ò ní jẹ́ kẹ́ ṣiṣẹ́. Kí ló fà á tí wọ́n fi fẹ́ gbégbèsè yìí? Torí pé wọ́n gbọ́ pé bàbá Tinubu fẹ́ tún constitution kọ tí àní máa lo constitution 1999 mú tó ń dá wàhálà lẹ̀. Ṣáwọn tí wọ́n gbà kí wọ́n ṣèyẹn lásán ló máa gbà pé kí bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo àwọn tó ń jí wa gbé kọ́tọ̀ wọn bọ̀lẹ̀. Yorùbá nation is the solution. Once again, my name is William Oluwatosin, the CEO of Masbi TV. God bless you all.